Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lábẹ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti múra láti gbé ìgbésẹ̀ lórí ìyàwó Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá àná olóògbé Moshood Káṣímáwo Ọláwálé Abíọ́lá ìyún arábìnrin Dúpẹ́ Onítìrí Abíọ́lá lórí ìkéde tí obìnrin náà ṣe lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ 12 oṣù kẹrin ọdún tá a wà ìyẹn ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá yìí ìpè Yorùbá ti kúrò lára Nàìjíríà àti pé wọ́n ti di orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Democratic Republic of Yorùbá. Ẹ rántí wípé ní ọjọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tó kọjá ní ìṣẹ̀lẹ̀ kàyéfì tó mì gbogbo ilẹ̀ Yorùbá títì tó ṣe àwọn èèyàn ní kàyéfì ńlá ló ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn nígbà tí àwọn jàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá tí wọ́n ní wọ́n jẹ́ ọmọlẹ́yìn arábìnrin Dúpẹ́ Onítìrí Abíọ́lá tí wọ́n ya wọ iléeṣẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn secretariat tó wà lágbègbè Agodi ní ìlú Ìbàdàn níbi tí wọ́n ti fẹ́ fi agídí rí àsíá tó lóyìnbó ń pè flag ti orílẹ̀-èdè Yorùbá sí ibi ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ àti síwájú ọ́fíìsì gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n tọ́rọ̀ náà di wàhálà kódà táwọn sójà tí wọ́n wá gbéná wojú àwọn ajìjàǹgbara náà débi pé wọ́n pa àwọn ajìjàǹgbara mẹ́ta tí wọ́n sì kó àwọn bíi 20 tí wọ́n kó wọn lọ sátìmọ́lé nínú wọn. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nígbà tí fídíò ibi tí Dúpẹ́ Onítìrí tó ṣe tó ti ń kéde wípé Yorùbá ti kúrò lára Nàìjíríà àti wípé káwọn ọmọ Yorùbá jáde kán gba ilẹ̀ wọn padà lọ́wọ́ ìjọba àwọn tó ń ṣèjọba ní ilẹ̀ Yorùbá. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé fídíò náà ti dọ́dọ̀ ìjọba àpapọ̀ kódà a gbọ́ pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí. Àwọn tó súnmọ́ ìjọba tí wọ́n bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ wọ́n jẹ́ kó di mọ̀ wọ́n ní ọ́fíìsì amòfin agbẹjọ́rò ìjọba àpapọ̀ ìyún èyí tí wọ́n ń pè ní Attorney General of the Federation ìyún amòfin Lateef Fagbemi agbókun wọn ti ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti wo ìgbésẹ̀ tí wọ́n yóò gbé lórí Dúpẹ́ Onítìrí Abíọ́lá ìyún bóyá wọn yóò kéde ẹ̀ bí ọ̀daràn ni. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn ìjọba wọ́n ti ń ṣèpàdé pé ṣé nǹkan tí Dúpẹ́ Onítìrí ṣe nǹkan tó ń ṣe sótò èyí tí wọn yóò fi kéde ẹ̀ bí ọ̀daràn tí wọ́n wá àti èyí tí wọn yóò fi gbé láti jẹ́ kí àwọn ìjọba orílẹ̀-èdè tó bá wà padà wá sí Nàìjíríà. Ní báyìí ìjọba àpapọ̀ lábẹ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ti ń ronú ìgbésẹ̀ tí wọn yóò gbé lórí ọ̀rọ̀ Dúpẹ́ Abíọ́lá Onítìrí tí wọ́n sì ń wò bóyá wọn yóò kéde ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn lórí ìwà táwọn ọmọlẹ́yìn ẹ̀ wù tí wọ́n fẹ́ fipá gbàjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n táwọn kan tó ń sọ pé ìjọba ó sì ní sùúrù fún un nítorí pé kò sẹ́ni tó gbọ́ orúkọ ẹ̀rí láàrin àwọn ìjọba wọn kò mọ̀ pé nìkan ti ẹ̀wà tó ń ṣe jàǹgbara fómìnira Yorùbá ṣùgbọ́n tí wọ́n ní bí orúkọ ẹ̀ bá ti rinlẹ̀ tó ń ta ìjọba lẹ́nu tó ń sọ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ láti máa dá irú wàhálà bẹ́ẹ̀ sílẹ̀ wọ́n ní láìpẹ́ láì jìnnà ìjọba àpapọ̀ yóò kéde ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀daràn tí wọ́n wá tí wọ́n yóò sì ránṣẹ́ sí ìjọba orílẹ̀-èdè tó bá wà wípé ọ̀daràn táwọn wà ní àti pé kán bá wọn fa gidigbe wá sí Nàìjíríà gidigbe.